Ní abala Nàìjíríà tọ́lọ̀ ní gbogbo àná ti wáyé. Ǹjẹ́ a rí àwọn olùmẹ̀sìn tó jẹ́ pé àwọn náà wà nínú àwọn àfáà tí wọ́n kọrin ní Nàìjíríà bí? Wọ́n pọ̀ dáadáa. Wọ́n pọ̀ dáadáa. Nínú wọn ni Sheikh Murtada Abdulsalam tí wọ́n jẹ́ muassis àti mudir al-Ma'had al-Arabi al-Nigeri. Olùkọ́ báyìí tí mo dún wájú wọn tí wọ́n sì wà níwájú wa tí ń kọ́ alẹ́kọ̀ọ́ wọn ni wọn. Nínú àwọn olùkọ́ tí wọ́n tó kọ́ mi ní àwọn madrasa ní Ìbàdàn bíbáyìí, ibẹ̀ ni a ti rí Sheikh Abdulwahab Ahmad Bayo, wọ́n sì kú ní àìpẹ́ yẹn ni. So àwọn yẹn wọ́n dé láti Saudi ní 1975. Àwa tí wọ́n kọ́kọ́ kọ́ ńgbà tí wọ́n padà dé sí Nàìjíríà ní 1975, àwa ni àkọ́kọ́ kọ́. Adẹ̀wà ní sana Rọ́bíà Ibtidaiya ní Mada Rọ́bí ní àsìkò yẹn. So mo dákọ̀ Sheikh Murtada Abdulsalam, àwọn ni olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Ma'had al-Arabi. Nínú àwọn tó yẹ pé wọ́n wá kéwú lábẹ́ wọn tó lọ Saudi 1960s, ó ní Sheikh Abdulwahab Bayo Ahmad. Nígbà dé wọn kọ́ mi. Bákan náà ni Sheikh Abdulrashid Adiyatullah. Nínú àwọn olùkọ́ mi náà ni wọ́n wà ní ilẹ̀ Yorùbá ní ibi báyìí. So nínú àwọn tí wọ́n kọ́ mi tó jẹ́ pé Allah ni wọ́n lámìláka, wọ́n hàn. Àwọn olùkọ́ náà pọ̀ sẹ́yìn àpótí yẹn bá lọ sí ilé ẹ̀kọ́ ibi tí wọ́n ti wà academy. So olùkọ́ kọ̀ọ̀kan ló ní course àti subject tí ń kọ́ yẹn. If not, ìbá ní kí n máa ka ọgbọ́n lè. Ṣùgbọ́n àwọn tí wọ́n wà bariza jiddan, ó ní àwọn tí mo dákọ̀ yẹn. Bàbá wa ní Ma'had al-Arabi, kalaba ní foríjì wọn. Sheikh Abdulwahab Bayo Ahmad, kalaba ní foríjì wọn. Bákan náà ó ní Sheikh Adiyatullah, Abdulrashid Adiyatullah. Sheikh Abdulwahab Bayo Ahmad, Saudi ní àti jáde. Sheikh Adiyatullah, Sheikh Abdulrashid Adiyatullah, Saudi náà ní àwọn náà ti jáde. Sísan pé tá bá wo àwọn yẹn pẹ̀lú àwọn bàbá tí mo dákọ̀ yẹn pẹ̀lú Imam Bada ti sìn akéwù ní lọ́dọ̀ wọn. Ṣùgbọ́n tá bá ní ká jáde lọ kéwù náà madrasa Ma'had al-Arabi, ó jẹ́ ilé ẹ̀kọ́ tí mo ibẹ̀ gan náà mo ti jáde Ma'had kí n tó lọ sí òkè ìta ní Saudi Arabia.